Hello, ẹ̀yin tèmi, ọ̀dẹ̀ ọdún bí àkú bó ṣe ń lọ ojú òní tiwa. Èmi náà ni olórí Abímbọ́lá yín náà ni o. Ọ̀rọ̀ tó ń lọ lètò ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Ẹ̀yin ọkùnrin, ẹ súnmọ́ bí. Ẹ súnmọ́ bí. Ẹ̀yin daddies, ẹ súnmọ́ bí. Ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí. Ẹ̀yin gangan, ìwọ gangan, ẹ̀yin gangan mò ń bá wí. Kí ló dé tí ẹ kì í ṣe àwọn àpọ́nlé àwọn aya yín? Compliment, ẹ fún wọn ní compliment. Ẹ pọ́n wọn lé, ẹ yẹ́ wọn sí, ẹ ṣàpọ́nlé wọn. Ẹ ṣe àpọ́nlé wọn. Ẹ má kọjá pé gbogbo wa náà nu bí a pé ní iṣẹ́, ó lọ bí iṣẹ́, owó rẹ̀, ṣé ti jẹun, ṣé ti mọ̀, mọ́tò ẹni, kíní kan. Ẹ ṣàpọ́nlé wọn gbà, ẹ sọ̀rọ̀ jáde. Àwọn nǹkan kéékèèké tí àwọn wọ̀nyí ó ṣe pàtàkì nínú ìgbéyàwó, ó dẹ̀ máa ń ran ìgbéyàwó lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹ ṣàpọ́nlé wọn, ṣàyẹ́sí wọn. My dear, aṣọ tó wọ̀ yìí mo mà like, ó mà gún régé o. Aṣọ tó wọ̀ yìí, ìgbà wo ló rán, èló ló rà, ṣé kò pọ̀ jù o, ṣé owó tẹ́ fi rà ó pọ̀ jù o. Ẹ pọ́n wọn lé, ẹ ṣàyẹ́sí wọn. Ẹ rí i pé irú obìnrin bẹ́ẹ̀ orí ẹ̀ á wú, inú á dùn. Tó bá ibi ọjà tó ń bá lọ níjọ́ yẹn kò sí ni inú dídùn tẹ̀rín tọ̀yàyà ó máa hàn nírú ojú obìnrin bẹ́ẹ̀. Tóbìnrin bá dáná fún yín tó jẹ tó yó, my dear, ó ṣe o, tọ̀la máa jiná o, ó ṣe oúnjẹ yìí dùn, gbogbo ẹ̀ ló ṣe déédéé, ó ṣe okú tọ́jú mi o. Ẹ pọ́n wọn lé, obìnrin fẹ́ ọ̀rọ̀ dúdùn, kò sí bí wọ́n ṣe lè dàgbà tó, ẹ rí i pé irú àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ kò sí ni inú ilé yín á máa dùn ni, ọ̀dẹ̀dẹ̀ yín á máa rọ̀ pẹ̀sẹ̀ ni bí omi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bù sínú àmù. Tẹ́ bá bomi jáde nínú àmù ó máa tutù ní tútù la máa ń bá ibi tí ilé olómi tútù là ń bá ń bẹ̀. Ó máa tutù ní ẹ̀rọ pẹ̀sẹ̀ ni. Tí ó bá ṣe irun kan, aya mi, irun tó ṣe yìí ó máa rẹwà o. Ó máa fẹ́ràn irun tó ṣe yìí o. Ta ló bá ẹ ṣe? Ṣówó tẹ̀dẹ̀ náà ò pọ̀ jù o. Ẹ rí i pé irú obìnrin bẹ́ẹ̀ inú ẹ̀ á dùn pé ọkọ òun ó tiẹ̀ rí òun, ó tiẹ̀ rí pé òun ṣeun. Torí mo ṣàkíyèsí pé ẹ̀yin ọkùnrin tẹ́ bá rí àwọn colleagues yín níta, tẹ́ bá rí àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́, tẹ́ bá rí àwọn tí ẹjọ́ ń bí àtẹjọ́ ń tí òwò jọ pa yín papọ̀ níbì kan náà, ẹ máa ń pọ́n wọn lé ẹ pé ìyá Ṣókúrà ìgbà ló sínú rẹ̀ yìí, ó mà rẹwà o. Kí ló dé tó ṣerú ẹ̀ náà fún ìyàwó ẹ̀ nínú ilé? Kí ló dé tí ò ṣerú ẹ̀ fún ìyàwó ẹ̀ nínú ilé? Bóyá ibi tí wọ́n ti inú aláàárín ọjà, ìyá Daniel, aṣọ tẹ́ dẹ̀ wọlé ni ó fine o, kódà ó ṣe rẹ́gí lára yín bí ìdodo ẹ̀fọn. Kí ló dé tó ṣerú ẹ̀ náà fún ìyàwó ẹ̀? Kí ló dé tó ṣerú ẹ̀ fún ìyàwó ẹ̀? Kí ló dé tó pọ́n lé? Kí ló dé tí ẹ fi fẹ́ràn sí? Kí ló dé tí ẹ lè sọ irú ẹ̀? Àwọn nǹkan báwọn yìí ó kéré lóòótọ́ ṣùgbọ́n nǹkan tó ṣe iyebíye ni nínú ìgbéyàwó. Ó dẹ̀ máa ń jẹ́ kí ìgbéyàwó kó fìdí múlẹ̀, ó máa ń jẹ́ kí ìgbéyàwó ẹ rí i pé irú àwọn ọmọ gan, irú ìyá bẹ́ẹ̀, nǹkan tí ò tẹ̀ rò tẹ́lẹ̀ tó bóyá tó fẹ́ ṣe tẹ́lẹ̀ níjọ́ yẹn ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Bóyá gbà tó ń wà nínú ilé ìdáná náà, my dear, ṣé kò rẹra ọ̀pẹ̀lẹ̀? Èwo ni kí bá ẹ ṣe ń bẹ̀ torí pé ní àmọ̀ kò ṣì ń bọ̀ wá ṣiṣẹ́ kan náà jẹ́ ràn ẹ́ lọ́wọ́ lórí ibùsùn o. Ẹ sọ àwọn ọ̀rọ̀ tó dùn, ẹ pọ́n wọn lé, ẹ yẹ́ wọn sí. Ẹ rí i pé irú aya bẹ́ẹ̀ ni kí ló lè bá mi ṣe? Ẹ lọ jókòó jàre, òun ti ṣe gbogbo ẹ̀ tán. Ẹ fi ìfẹ́ hàn sí wọn, ẹ fi ìfẹ́ hàn láti inú ọkàn yín, ẹ fi ìfẹ́ hàn, ẹ pọ́n wọn lé. Ẹ rí i pé obìnrin náà tẹ́ bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ sí, kódà gbogbo àwọn nǹkan tó ti ìkólọ wọn yẹn á bẹ̀rẹ̀ sí ní padà. Tẹ́ bá fi ìfẹ́ hàn sí wọn, tẹ́ yẹ́ wọn sí, tẹ́ ṣàpọ́nlé wọn, bóyá wọ́n lọ sóde kan ni, my dear, ṣé kí gbé ẹ lọ àbí báwo ṣó ti arrange bó ṣe máa débẹ̀. Ẹ fi ìfẹ́ hàn. Nígbà tí ò ti ẹ̀ rọrùn gan, ẹ show wọn ní love, the same thing náà ó lọ sọ́dọ̀ àwa obìnrin náà. Ẹ jẹ́ ká pọ́n àwọn ọkọ wa lé, ẹ jẹ́ ká pọ́n wọn lé, ẹ jẹ́ ká bu ọlá fún ẹni tí ọlá ń ṣe títí ẹ̀, ẹ jẹ́ ká pọ́n wọn lé, ẹ jẹ́ ká mọ̀ wípé ní òkè àwọn ní ọkọ wa. Nǹkan tó bá yẹ ká ṣe tínú ìdílé bẹ́ẹ̀ máa fi láyọ̀ tó máa fi lárinrin tẹ́ gbogbo ẹ̀ á máa dùn lọ ni. Ẹ já ṣe ojú òní tiwa o, ire o.